akẹ́kọ̀ọ́ 18 ló di èrò ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n jẹun tán. Kò dín ní akẹ́kọ̀ọ́ 18 tó di èrò ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n jẹ oúnjẹ ọ̀fẹ́ tí ìjọba pèsè fún wọn ní ìlú Òṣogbo tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí. Ọ̀rọ̀ di ìpayà àti ariwo lọ́sàn-án ọjọ́ Ajé ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St James Primary School tó wà ní Owó Ọ̀pẹ lẹ́yìn tí àwọn akẹ́kọ̀ọ́ jẹ oúnjẹ ọ̀fẹ́ wholemeal tí ìjọba ìpínlẹ̀ náà máa ń pèsè fún wọn lójoojúmọ́. Igba akẹ́kọ̀ọ́ ló wà ní ilé ẹ̀kọ́ St James ọ̀hún níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, ṣùgbọ́n 123 nínú wọn ló lẹ́tọ̀ọ́ sí oúnjẹ ọ̀fẹ́ ìjọba náà gẹ́gẹ́ bí kíláàsì tí wọ́n wà, tó sì jẹ́ wípé 18 nínú wọn ni oúnjẹ ọjọ́ Ajé ọ̀hún ṣe ìpalára fún. Àwọn 3 nínú àwọn akẹ́kọ̀ọ́ tó dèrò ilé ìwòsàn nípasẹ̀ oúnjẹ náà ni wọ́n ń fa omi sí lára lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ìyá àwọn akẹ́kọ̀ọ́ náà ṣàlàyé nínú fọ́nrán tó gba orí ayélujára kan pé àwọn gbọ́ òórùn òbu ẹyin tí àwọn ọmọ àwọn jẹ nígbà tí wọ́n padà délé. Wọ́n ní bí àwọn ọmọ àwọn ṣe ń pariwo núrun ni wọ́n ń yàgbẹ́ gbuuru, èyí ló sì mú kí omi inú kan àwọn lórí irúfẹ́ oúnjẹ tí ìjọba ń pèsè fún wọn. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà á fún yín lórúkọ Planet Radio TV. Ẹ like, ẹ comment kí ẹ sì share káàkiri àwọn ìkànnì wa. Ẹ ṣeun bí ẹ ti ń gbọ́ wa.